ẹ yé fẹyín gé èékánná. Bí ènìyàn bá fẹyín gé èékánná, a máa rí ogun ìjákulẹ̀, a máa rí ogun promise and fail. Ǹjẹ́ ṣé ìwọ mọ̀ wípé fífi eyín gé èékánná ó máa mú ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ bá ènìyàn? Àṣírí ìràwọ̀ tó rèé. Àṣírí ìràwọ̀ máa tú torí ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ àdúrà di èké. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ìgbìyànjú ló ti sọ di èké. A ní àdúrà kì í gbà. Irọ́ dẹ̀ ni. Bí àdúrà kì bá ń gbà, àwọn ènìyàn á ti sinmi láti má máa gbàdúrà. Àwọn nǹkan kan wà tí àwa ènìyàn máa ń ṣe tó máa ń mú ìfàsẹ́yìn bá ènìyàn. Ẹlòmíràn, òun ò kúkú kà á sí ká máa fi eyín ká fi máa gé èékánná. Ó máa ń mú ìfàsẹ́yìn bá ènìyàn nítorí wípé agbára wà nínú èékánná wa. Bẹ́ẹ̀ ni, òun ni agbára ìdáàbòbò. Ṣùgbọ́n nígbà tí a bá ń fi eyín gé èékánná, ìfàsẹ́yìn ní mú bá ènìyàn. Bí èèyàn bá ń fi eyín gé èékánná, a máa rógun ìfàsẹ́yìn, a máa rógun ìjákulẹ̀, a máa rógun promise and fail. Àtúntì tú àṣírí eléyìí o. A ò sọ eléyìí láti fi dẹ́rù bà ẹnikẹ́ni. À ń sọ eléyìí láti lè jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ àwọn nǹkan kan tí wọ́n ń ṣe àti ewu tó wà nínú rẹ̀. Wò ó, gbìyànjú kó gbé ìgbésẹ̀. Ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. Ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò. Ẹ fọ́lọ̀ wa lórí gbogbo social media handles wa. Àṣírí ìràwọ̀, Mystery of Star. Ẹ wo ìwé àṣírí ìràwọ̀ wa ó ṣe ń tà. Ìwọ náà béèrè fún tiẹ̀. O nílò láti mọ àwọn àṣírí tó di àwọn nǹkan kan mọ́lẹ̀ so that ìwọ náà ò ní jẹ́ òpè. Bẹ́ẹ̀ ni Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Lára ìmọ̀ tí Bíbélì sọ, lára rẹ̀ náà ni eléyìí. Nọ́mbà tèmi kò yípo padà. 08054 35 36 29. Ẹ máa pe nọ́mbà yẹn kẹ́ máa WhatsApp ẹ̀.